ọba orin òṣùpá King Dr. Saheed Òṣùpá Olúfimọ níbi 62 years on stage bàbá Wándé. Eléyìí ó tún laruku tán ó laruku gbòòlà. Ẹ jẹ́ ká jọ gbádùn ẹ̀. Tó bá jẹ́ àkọ́kọ́ rẹ̀ léyìí tẹ̀ ń darapọ̀ mọ́ mi lórí ìkànnì yìí, ẹ bá ń click lórí subscribe button, ẹ bá ń like ẹ bá ń share ẹ̀. Ó yá, ẹ jẹ́ àjọ gbádùn ẹ̀. Ìkọ̀ bá jáde tó pariwo ní wákàtí wọ́n tún rà tó rí gbọ́ lọ́tún lórí tiwa. Ajá balẹ̀ kò tí ì balẹ̀ títí tó ti ń wáyé. Ìkọ̀ bá jáde tó pariwo èyí má ga jù. Bàbá ń parí wọ́n tún máa tún rí gbọ́. Ọba tó dá gbogbo ayé jọ tó fi ilé ayé sọlẹ̀ ẹ̀zọ́ yòókù. Ìbàbá lókè Ẹlẹ́dùmarè. Ìbá ní kìnnìkì ìbá lájà lọ́jà. Ìbá lọ́ba ní yòókù ìbá lóye lóye. Ìfẹ̀dá onílẹ̀ ọ̀làbẹ̀ bàbá bí Òṣùpá. Ìbẹ̀wẹ̀lẹ̀ bàbá mi yìí náà dùn. Ìbá gbogbo àpapà tó bẹ́ẹ̀ ní kàlẹ́ ní. Ìbá bàbá lẹ́rù bọ̀bọ̀. Ẹjọ́ ti jẹ́ kàfẹ́ bàbá lòlò. Bàbá ẹgbẹ̀ pé bẹ́ẹ̀ bá nílẹ̀ wọ́n bẹ́ẹ̀ bá tó fíìmù lọ́wọ́ yìí. Ọmọ jíjẹ yẹn ò dá. Ayọ̀ bàbá wà lẹ́rù bọ̀bọ̀. Ayọ̀ bàbá wà lẹ́rù.
orí ni kò sẹ́yìn tí kò ṣe ọ̀la yóò mọ̀ ní ọgbọ́n.